Ogobio na bi ne bo modern wa be komi age first wole age teshin ka afo ekomi enyu no ke gba na echi afo enyu etenu ke gba na echi shi yo anwo chon aminu na mi jaje teshi obla ya bi komi ke chon amilala komi na mi lage to gba na yi ke ogobio na bi ejan lo 6 bi ejen amitwa na gan track ekomi awo no konu awo yin koni mambi ana se na mo ni yo panshimo yi no Dagbana eti le na gbana ese kabo mana we mote lo gbana fide dagbana dagbana eti le na gbana ese kabo mana we mote lo gbana fide moni video bone le teno moni video bone le teno ètò ọ̀nàgò pàpà ní ìbájòdè ètò ọ̀nàgò pàpà ní ìbájòdè mọ̀ní náà gbàna èjì ilẹ̀ náà gbàna ẹsẹ̀ káàbó maná yé mọ̀tò ló gbàna fìdé ètò gbàna ètò gbàna mọ̀ní náà gbàna èjì ilẹ̀ náà gbàna ẹsẹ̀ káàbó maná yé mọ̀tò ló gbàna fìdé ètò gbàna mọ̀ní náà gbàna èjì ilẹ̀ náà gbàna ẹsẹ̀ káàbó maná yé mọ̀tò ló gbàna fìdé ètò gbàna mọ̀ní náà gbàna èjì ilẹ̀ náà gbàna ẹsẹ̀ káàbó maná yé mọ̀tò ló gbàna fìdé mọ̀ní fìdé bọ̀nẹ́ lẹ́tẹ̀ẹ̀nù mọ̀ní fìdé bọ̀nẹ́ lẹ́tẹ̀ẹ̀nù ètò ọlọ́gò pàpà ní ìbájòdè ètò ọlọ́gò pàpà ní ìbájòdè mọ̀ní náà gbàna èjì ilẹ̀ náà gbàna ẹsẹ̀ káàbó maná yé mọ̀tò ló gbàna fìdé ètò gbàna gbàna èjì ilẹ̀ náà gbàna ẹsẹ̀ káàbó maná yé mọ̀tò ló gbàna fìdé ètò gbàna mọ̀ní náà gbàna èjì ilẹ̀ náà gbàna ẹsẹ̀ káàbó maná yé mọ̀tò ló gbàna fìdé.